We have pressmen among us, and they came to stay with us and congratulate us. So, and they wanted to interview you, then the 15, probably some other people. So I had to tell them from here. So, the Friday, not the one together. That's Friday. It's Friday. Wow, báwo ni fẹ́ ṣe ọ̀tọ̀ lọ́hùn wà. Adébóyè Oníbùkọ́lá Àríkẹ́. Àlọ́pẹ́ nìkan ni ọpẹ́ ò lè pọ̀ jù. Adébóyè yìí. Dájẹ́ èyí lè mí lè kíkó rẹ̀. Oríire ńlá mi. Oríire ńlá mi. Gbà. Àmì wà lásìkò. Dájọ́ jí ló lè rí ẹ̀mí síwájú jíjì. Ẹ máa tún bẹ́ẹ̀ pè fún agbára. When I had this idea, I was deciding to I thought you were going to just tired. So I had this idea. Wow, this is my ogun. Eléyìí ò gbọ́dọ̀ kú, ò gbọ́dọ̀ kú, a gbọ́dọ̀ ṣorí burúkú. Yes, is there. Everybody, no. I must do something. I now went to this man, about me announced Jajabo Lowo, and he did so. So when she came back, sir, you have to tell everybody that we have seen how we know problem. So let's go. That's why you came. So they want to interview her. Yes, Papa. And boss and everybody. Because mo to dala wow. Tí lọ bá governor that day. Abe tí lọ bá o. Tí lọ bá o. So to dala dem ma gbé lọ́dọ̀ governor. Ni wà láti dá. So that is why we are. So yes, no, you are good. Òun lè wá ní ìgbà tó ti wúlò ẹ jẹ́ ká kúkú pa ẹ jẹ́ ká pa òun ṣáà wúlò wọ́n ní ọmọ arúgbó ọjọ́ nílé ojú ẹ̀tẹ̀ ẹ̀dẹ́rù bà wá ẹ̀mú sọ́tọ̀ dáàdì wọ́n ní kọ́ mú sọ́tọ̀ wọ́n dẹ̀ fẹ́ pé tiẹ̀ sọ́tẹ̀ àgbẹ̀rẹ̀ ní sà ẹ̀mú sọ́tọ̀ ojú ẹ̀dẹ́rù bà wá ojú wo ló dẹ́rù bà tó gbogbo wa sùn gbogbo wọn pray gbogbo wa Ọlọ́run ló sùn. If you are serving God, if you call him, he will surely answer you. Anytime, any day, anywhere, he will answer you. So he has answered our prayer that day. Timori ẹni ìlú méjì, ọ̀dẹ́lá fún ọ̀dẹ́sẹ̀. Wọ́n tọ́ kan ní, wọ́n ta orí, wọ́n ta ojú yẹn náà pè ní globe. Bẹ́ẹ̀ ni, wọ́n ṣe náà pè ní yẹn globe lójú. Èmi ò ayé ti wáyé àwọn ọ̀dọ́. Àti wá wà láyé to dedicate, but thank God she's here with us. Thank God ojú yóò rí mi jáde. Thank God bọ́sẹ̀ kìkì ẹ̀ sí wá. So that is why ẹjọ́ kó rí mi sà fẹ́ẹ̀mí ṣe léyà ẹ̀mí ṣe ẹ̀sìn. So wá lóhùn tó wá dé àmì nínú ẹ̀mí gbogbo àtàwọn àgbà náà ní ìjọba ìgbé lọ. Wọ́n já ọmọ tí náà gbé lọ. Àtàwọn tẹ bísítà ilẹ̀ ní gbogbo wa yìí. Ẹ̀yin lẹ́yìn ọ̀hún lọ́ga gbogbo wa. Baba Nini. So, thank you, sir. Yes, I don't know tàbí reverend púpọ̀ ìbúra fún wa ìwé náà lè gbà àwọn ìjọba sọ pé reverend is here. I have 5 seconds. ẹ̀dá kò fẹ́ sọ̀rọ̀ kan. Reverend, acting chairman. Evangelist Yes.
So any one of them. Okay. In Jesus' name. Amen. Our Heavenly Father, ẹ̀yin lẹ ṣe yìí, ẹ̀yin lẹ ṣe yìí o, ayérayé Ọlọ́run ìyanu, ẹ̀yin lẹ ṣe yìí o. We return all glory to you. Thank you, Lord. Because great is thy faithfulness. We thank you for your faithfulness unto Osube, Astin, NUT, LGA, and Option. We return all glory to you because you surprised us. Yes. We thank you for divine mark on your daughter, Mrs. Adeboye Oluwabukolami Arike. Lord, we return all glory to you, Lord, for releasing her without speech. The ritualist took over, but you proved your work as a living Messiah. Yes. Baba, we say thank you in multiple folds. Amen. Be thou exalted in Jesus' name. Amen. This time of last week Tuesday, we were so restless. We were unhappy. We couldn't experience sound nights. But on Friday night, at least, your interventions commenced and we were able to have sound nights. We return all glory to you because we can see this as sister. We see her hale and hearty, without bruise and hurt. Baba, we return all glory to you for answering our prayers beyond our expectations. Thank you, Jesus. Baba, receive praises in Jesus' name. Amen. Lord, we return all glory to you concerning Baba Osise Chairman, Dr. Femi Majoku. He never had a cause of untimely burial invitation. We return all glory to you concerning the student board secretary, concerning all directors. We say, Baba, thank you concerning all LGAs in the states. Baba, we dance, we twist all our bodies. For being there for us as NUT, Abstain, and Option in the states. Baba, receive all praises in Jesus' name. Amen. Baba, you have perfected our prayers. We want continuity without interruption. Baba, continue with us. Amen. Lord Jesus, continue with us. Amen. We plead your mercy. We plead your mercy, O Lord. We plead divine marks upon us, upon our spouses, our children, those you have extended their families, wherever they are. We pray that you mark us with your divine marks, the blood of Jesus, for your glory, in Jesus' name. Amen. We return our glory to you because Reverend Adeboye never became a widower. We thank you concerning this our sister, Oluwabukolami Adeboye. The children are not motherless now. We say thank you because she started this job and we are convinced in you that we all land safely. Amen. Baba, receive all praises in Jesus' name. Amen. Kábíyèsí o, ẹ ṣé o. Kábíyèsí o, ẹ ṣé o. Ọlọ́run wa ẹ máa ṣe o, ẹ ṣé o. Àwò wájú aróhùn tí ẹ ṣe, ẹ ṣé o. Àtúwẹ̀yìn wò àríṣẹ́ ọwọ́ rẹ, ẹ ṣé o. Ọlọ́run wa ẹ máa ṣe o, ẹ ṣé o. You confirmed your promises that if he knock, the door will be open. Yes. If he asks, it shall be given. Yes. You perfected everything. Even though we are sinners, you overlooked all our sins. And we know that the spirit of sin shall depart from us. Baba, receive praises in Jesus' name. Amen. Father, continue with us. Amen. Baba,
Baba bless us. Amen. Help us beyond our expectations. Amen. This kind of issue should never come again in Amen. this kind of issue, Baba, we stand on the rock of ages. And I'm speaking on behalf of everybody. I soak my mouth in the blood of Jesus. And I prophesy. Any negativity amidst us, Baba, announce them to the last in Jesus' name. Amen. Thank you for answering our prayers. Thank you, Lord. For we have prayed in Jesus' name. Amen. Amen. Surely, Goodness and mercy shall follow us all the days of our lives, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Again, I do call over now. And well, we need everything. So press. Mo kí gbogbo wa sà, mo fi Ọlọ́run kí wa, irú eléyìí kò ní ṣẹlẹ̀ láwùjọ yìí mọ́, lágbára Ọlọ́run. Orúkọ mi ni Olúfúnṣọ́ Adéjàre Adérójú ọmọ Ògúndìran. Mo máa ń ṣe ètò ọkọ àti ìyàwó, báwo ni ìdílé ṣe lè tò ní gbogbo rédíò tí mo wà. Ibẹ̀ ni ọ̀rọ̀ ti kàn mí látọ̀dọ̀ Mrs. Adéjàre lórí mọ́mì wa yìí. Mo dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn mo fi ṣètò ní ọjọ́ Wednesday ní Splash Radio ọjọ́ Wednesday lọ́kọjá yìí. So ìgbà tó máa di Friday ni wọ́n pè mí pé Ọlọ́run ti ṣe o pé wọ́n ti rí madam, inú wa dẹ̀dùn ayọ̀ wa kún. Mo tún gbàdúrà lẹ́ẹ̀kan sí pé irú eléyìí kò ní ṣẹlẹ̀ láwùjọ yìí mọ́ lágbára Ọlọ́run. Mo kí ẹ̀bá wa fi Ọlọ́run kí yín púpọ̀, Ọlọ́run á pẹ̀lú yín, Ọlọ́run ló gbé yín síbẹ̀ lónìí, Ọlọ́run ohun aburú ò ní fọ́ sí yín. Gbogbo àwọn tẹ́ ń kó jẹ lágbára Ọlọ́run ẹ ní gbé kankan sínú wọn, ààrẹ iná pẹ́ báyìí o lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ sà, ẹ bá mi dárúkọ yín sà. Dr. Fẹ́mi Májẹ̀kúdù. Ẹ ṣé gbàtẹ́ gbọ́ ìṣù yìí bó ni ó lẹ́sẹ̀ wà sísà. Ìgbọ́n orúkọ bẹ́ẹ̀ tí mi má bàjẹ́. Tí wọ́n ṣe sọ ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ àwọn méjèèjì nípa arábìnrin. So ẹsẹ̀kẹsẹ̀ ni mo pe bọ́ọ̀sì secretary. Ogun tẹ̀tí gbọ́ngbà tí mo kù. Abẹ́ sí ojú kílẹ̀ a máa ṣe sí. Tẹ̀lifíkà pé CSO to the government, advisor sí government, mainly to security advisor the government. A pè é ká sọ kọ́lẹ́tà sí government, ká kọ́lẹ́tà sí commissioner of police kan náà, ká copy security advisor sí government enter brother. Lọ́wọ́ ló máa ń ràn wá lọ́wọ́ nípa ti di ọ̀rọ̀ irú kò bá ti jẹ mọ́ ti ọlọ́pàá ní máa ṣe dáadáa fún wa gbọ́n. So tọ́ba gbé ìgbésẹ̀ yẹn a ní lọ síwájú àwọn olùdápẹ́ lọ torí a ní information pọ̀ nígbà tí kọ́ ọ̀pọ̀ tó dé sí àwọn tó jù wá lọ láti kẹ́kọ̀ọ́ mọ́ Láti bá wa dá sí. láti bá wa dá sí. So bí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí. Níjọ́ tẹ wá gbọ́ pé ọjọ́ Friday àbíjọ́ ò lẹ́ ń gbọ́ pé Ọlọ́run ti ṣe yá ni. Àkókò wẹ́rẹ́ báyìí náà bá a ṣe gbọ́rọ̀ burúkú wọn là gbọ́ Ọ̀rọ̀ rí ìtùnú. ẹ ṣé. So inú wa dùn gan-an. Ẹ ṣé ẹ má bá a ká lọ. Ẹ jẹ́ ká kú dọ́dọ̀ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí gan tààrà so that wọ́n á lè sọ fún gbogbo everybody, kò ní dàbí pé àhesọ ọ̀rọ̀ àsọgbọ́. Mọ́mì wa mo kí yín ẹ kú oríire, Yes, sir. ẹ pẹ̀lẹ́ mà, Yes, sir. ẹ ní láburú mà, Àmín, sir. lágbára Ọlọ́run àbúrò ní tọ́sí yín mọ́ lágbára Ọlọ́run, Àmín, nítorí kò sir. tọ́sọ́kọ yín, Àmín, sir. kò ní tọ́ sí àwọn ẹbí yín kọ̀ọ̀kan Àmín, àtàwọn sir. ọmọ yín, lágbára Ọlọ́run. Ẹ dákun mọ́mì wa báwo lẹ ṣe rìn iná? Orúkọ yín? Orúkọ mi ni Adébóyè Olúbùkọ́nlá Àríkẹ́ Búyẹ̀. Ẹ ṣeun. Ọjọ́ wo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ kẹsàn-án tí ilé ìwé fẹ́ wọlé. Ọjọ́ kẹsàn-án tí ilé ìwé fẹ́ wọlé, ọjọ́ Monday ni. Bẹ́ẹ̀ ni sir. Báwo lẹ ṣe rìn? Mo jáde nínú ilé mi ní aago 6 àárọ̀. Ó
tó bí ìṣẹ́jú mẹ́wàá tí mo fi dé Gbọ́nágún, bí aago 6 ti kọjá ìṣẹ́jú mẹ́wàá tí mo dé Gbọ́nágún. Mo dẹ̀ pé mọ́tò Nawarudeen. So mọ́tò àkọ́kọ́ tí mo kọ́kọ́ pè ìyẹn náà ò lọ. So ẹ̀kejì tí mo pè ó dẹ̀ dúró. Nígbà tí mo fẹ́ wọnú mọ́tò yẹn, Micra ni, Micra taxi ni, bẹ́ẹ̀ ni. Àwọn mọ́tò gbogbogbò yẹn. Bẹ́ẹ̀ ni. Nígbà tí mo fẹ́ wọlé, mo ti rí ọkùnrin kan jókòó síwájú lẹ́gbẹ̀ẹ́ driver. Ìkan dẹ̀ jókòó sí ẹ̀yìn. Mo dẹ̀ wọlé sínú mọ́tò yẹn. Gbogbo eléyìí tí mo wá lò pé mo wọlé sínú mọ́tò yẹn kò pé 5 minutes. Bẹ́ẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Mo kàn sùn lọ ni. Ó ti o. Bẹ́ẹ̀ ni sà. But ó wá tó nǹkan bíi bóyá ìgbà tí mo ṣáà máa lajú ṣá, mo bára mi nínú ilé kan. Mo ti bá àwọn èèyàn, there are about 6 or 7 wọ́n jókòó. Àtọkùnrin àti obìnrin lẹ bá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Okay. So bí mo ṣe wọ ọbẹ̀ yẹn, mo ní my God, mo wọ one chance. Gbólóhùn tí mo kàn dún nìyẹn. Ẹ̀gbọ́n mi wà kẹ́ tó lọ ń bẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni sà. Ìgbà tí wọ́n tẹ débẹ̀ yẹn, ṣé ẹ̀kọ́ ráyé inú ilé ni àbí àwọn kan mú yín wọlé? Ẹ notice pé wọ́n mú yín wọlé. Inú ilé yẹn mo ti bára mi. Inú ilé yẹn mo ti bára mi. Ok, yẹn gbà mí gbàtẹ́ fi wọ̀. Mi ò mọ̀gbà tí mo wọnú ilé yẹn, mi ò mọ̀gbà yẹn rárá. So bí mo ṣe wọ ọbẹ̀ yẹn tí mo ní mo wọ one chance, mo wá sáré ṣí báàgì mi, mo mú fóònù mi. So mo ní kí n sáré text. Ibi tí mo ti ń text yẹn làwọn tí mo bá ń bẹ̀ ti sọ fún mi pé wọ́n máa gba fóònù yẹn o, wọ́n dẹ̀ máa fọ́ ni o. Mo ṣáà rí pé mo sáré mẹ́sẹ̀jì ọmọ mi kan. So bí mo ṣe parí mẹ́sẹ̀jì yẹn, èmi fúnra mi wá mú fóònù yẹn, mo dismantle dẹ̀, mo kó scrap ẹ̀, mo kó sínú báàgì mi, mo wá mú sim card mi, mo fi sí àárín bible mi because à ń ṣe program kan ní church. Then omi tá a lò ní 31st mọ́ 1st ó wà nínú báàgì mi pé tí ọ̀fun mi bá ń dry ní school má lè máa sípò omi yẹn díẹ̀díẹ̀. Then a ní bulletin tán fún wa, hourly prayer ní program yẹn, mo fi sáàrin bible mi, òun ni mo ṣe gbé gbogbo ẹ̀ dání. So mo ṣá báwọn yẹn ṣe sọ bẹ́ẹ̀ yẹn fún mi tí mo ti pieces fóònù mi, mo ṣá wá gbá bible mi mọ́ra, mo ṣá jókòó síbẹ̀ because àwọn tí mo bá ń bẹ̀ náà àwọn náà jókòó sílẹ̀ lẹ́ẹ̀ni, mi náà ṣá jókòó síbẹ̀ yẹn. So ìgbà tó yá, ìkan wọlé lára àwọn tó wà ń bẹ̀ yẹn, ó bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo wọn létí pa. Èmi ṣá gbá bible mi mọ́ igbá àyà, mo ṣá jókòó síbẹ̀. So later àṣà rí daylight mọ́ rárá. Kíní tó wà lọ́wọ́ mi yìí ó wá ń tanná. Ẹnìkan wá bá mi pé kí n yọ kíní yìí, mo kàn fi gbóyà sọ̀rọ̀ ni, mo ní mi ò kí ń yọ. Ó ní ò kí ń yọ, mo ní mi ò kí ń yọ. Mo ti wá sọ̀rọ̀ yẹn tán, ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ní bà mí pé kọ́ má tiẹ̀ dẹ̀ lọ mú àdádé kọ́ má wá gé. Mo ṣáà nígbàgbọ́ ìgbà tó ó ṣáà ti pẹ́ àṣà rí daylight àgbúrò nǹkankan mọ́. Bí màá nǹkan ṣe wọlé nìyẹn ló bá ní ibo lẹ ti gbélé yìí gan, ẹ bójú ẹ ṣe ń ṣáná, ẹ mélé sọ́tọ̀, ẹ fi sọ́tọ̀. Wọ́n tún ṣe mú mi kúrò ní ibi táwọn tó jókòó wà nìyẹn, wọ́n wá lọ dá fi mí sí ibòmí yẹn ni mo ṣáà wà. Mo ṣáà bẹ̀rẹ̀ sí ní fi ọkàn mi gbàdúrà. That was Tuesday. Ìgbà tó di pé mo tún rí daylight díẹ̀, mo tún gbé bible mi, mo tún gbé bible passage tó wà nínú bulletin yẹn, mo tún kà á, mo tún pa bible mi dé, mo tún wa bible mo mọ́ àyà síbẹ̀, mo fi báàgì mi rọ ẹsẹ̀, mo ṣáà wà ń bẹ̀, mi ò gbọ́ anything. Ìgbà tó yá, mo ṣáà wà ń bẹ̀, omi yẹn mo ṣáà rí pé mo mu omi yẹn tán, mo wà ń bẹ̀. Tuesday yẹn lọ, mo rẹ́ni dá sí mi, mo ṣáà wà ń bẹ̀. Wednesday, ìgbà tó di Wednesday, bàbá kan wá, ó ṣe sílẹ̀ kó ní pẹ̀lẹ́ o, ọmọ arúgbó ọjọ́. Mo ṣáà jókòó mi síbẹ̀, wọ́n lọ, ṣẹ́mọ̀ òǹgbẹ ògbẹ́ mi, ìtọ̀ ọ̀gbọ̀n mi, anything ò ṣe mí. Mo ṣáà ń fi ọkàn mi gbàdúrà. Mo wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn ọmọ mi, mo dárúkọ ọkọ mi pé ẹ máa gbàdúrà, bóyá ẹ̀ ń gbàdúrà ní o, ibi tèmi náà wà, Ọlọ́run jọ rí gbogbo wa báyìí o.
mo ṣáà ń fi ọkàn mi mo fi ń gbàdúrà yẹn ó lọ ìgbà tó máa di pé ilẹ̀ máa ṣú ní Wednesday yẹn mo kàn bí oorun fẹ́ gbé mi lọ mo kàn rí bàbá kan nínú agbádá white lẹ́ni yẹn wà wá jókòó bí kéèyàn jókòó sórí stool kékeré lẹ́gbẹ̀ẹ́ mi orí mi wá dìde Ọlọ́run bàbá mi má sùn lọ́run o ṣàánú mi o má sùn lọ́run mo ṣáà bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan yẹn so táìmù yẹn tún lọ àtúnrí mi ò tún rí daylight mọ́ kínní ló ṣáà ń tan iná toró máa ń taná tílẹ̀ bá ti ṣú ó máa ń taná ó ṣáà wà lọ́wọ́ mi mo ṣáà pray mo wá báíbù mi mọ́ ìgbà àyà síbẹ̀ ìgbà tó wá di Thursday bí bàbá yẹn tún ṣe wá nìyẹn ó ní mo ní kẹ́dọ́ ọmọbìnrin yìí padà síbi tẹ́tí gbé kí ni problem yín gan-an ọ ní bàbá ẹ̀dẹ̀ rọra náà ṣe bẹ́ẹ̀ mo bá ṣe máa ń ṣe operation wa ṣé bẹ́ẹ̀ yẹn la ṣe máa dá padà ní ó máa dákẹ́ ní sùúrù wọn nìyẹn ìwọ Ọlọ́run wọn á fọkàn mi gbàdúrà pé Ọlọ́run bá mi dà yín lédè rú kẹ́dá mi padà síbi tẹ́tí gbé mi Ọlọ́run bá mi dà yín ìgbà tó máa fi di tọ́ọ̀sì yẹn tí gbogbo nǹkan yẹn ń ṣẹlẹ̀ etí ọ̀tún etí òsì ó ti ń ro mí etí yẹn ń ro mí gan-an mo ṣe bí eléyìí wọ́n ti ń pè mí Ọlọ́run mo ṣe báyìí kò gbọ́ mo ṣáàfi ọwọ́ mo fi di etí yẹn mú ohun kan tí mo rí mọ nìyẹn bí mo ṣe wá dé lọ́jọ́ Friday o I don't know anything. Mọ̀ bẹ́ẹ̀ ṣe dé lọ́jọ́ Friday. mi ò mọ̀ bí mo ṣe dé lọ́jọ́ Friday yẹn but dádì sọ fún mi ní ọjọ́ Saturday wípé ẹni tó gbé mi wá sílé mo náà nǹkan ṣàdédé rí mi ní aṣérò níbi correctional homes yẹn pé bẹ́ẹ̀ lòun ti rí mi tí mo ṣáà wá báàgì mọ́ra tí mo dúró pé mi ò mira mi ò sọ̀rọ̀ ẹnìyẹn ní wọn ẹnìyẹn sọ pé òun ṣáà pariwo Mrs. Adébóyè mọ́mí Fẹ́mi Mrs. Adébóyè pé mi ò pé mọ́tò mi ò ṣe kankan ẹnìyẹn náà wá park òun wá bọ́lẹ̀ òun tún súnmọ́ mi òun tún pè mí pé mi ò dáhùn ọ̀ǹtí tóun dì mí lọ́wọ́ mú mo ṣẹ̀ṣẹ̀ wá bú sí gbé bẹ̀rẹ̀ sí ní ké ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ wá mú ó lóun mú mi ọ̀nà mú mi wọnú mọ́tò ó ṣẹ̀ṣẹ̀ wá gbé mi lọ sí. adúpẹ́ ẹ rí i pé bí ìrìn àjò ìyá wa Olúbùkọ́lá Àríkẹ́ Adébóyè Kúyè àbí bí ìrìn àjò wọn ṣe rí ẹ bá rí lọ́pọ̀lọpọ̀ gbà lórí social media lórí rédíò nínú paper review ẹ rí i pé ọ̀rọ̀ yá yìí ló gba gbogbo ayé kan ní àkókò tí à ń sọ yìí ìyàwó náà lẹ́ ń rí yìí kò sí àhesọ ọ̀rọ̀ mọ́ àgbọ́sọ ọ̀rọ̀ ò sí ẹ rí i pé níbì kan wọ́n sọ̀kan fún wa pé màmá nígbà táwọn wọ́n nígbà màmá wọnú mọ́tò wọ́n kàn sọ wọ́n mẹ́sàgì ọmọ pé àwọn dose ìyẹn ni tá a gbọ́ ṣùgbọ́n níbí lónìí màmá jẹ́ kó yé wa pé 5 minutes sígbà táwọn wọnú mọ́tò yẹn àwọn ò ríra àwọn mọ́ ọ̀hún ti gbà táwọn wọnú ilé kan àwọn kan bára àwọn ilé yẹn ẹ̀rí wọ́n ṣe ṣàlàyé gbogbo ọ̀rí kìnìún ọ̀rọ̀ yìí bọ́lọ̀ ṣe jẹ́ bí sùn ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ òun lẹ ti gbọ́ lẹ́nu ìyá wa Mrs. Olúbùkọ́lá Àríkẹ́ aya Adébóyè ẹ ṣé adúpẹ́ ẹ nílò ẹ̀mọ́ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run nǹkan oníṣẹ́ yín mọ́ o lágbára Ọlọ́run mò ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ ní bàbá wa ẹ kú ojúmọ́ ẹ dákun ẹ sọ orúkọ yín. Reverend Canon Túndé Adébóyè lórúkọ tèmi. Reverend what? Reverend Canon Túndé Adébóyè lórúkọ tèmi. All right. Ẹ̀yin lọ kọ́ ọmọ gangan. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ìgbà ẹjọ́ sùnmọ́jú ni kẹ́. Yes. Ẹ̀ẹ́dẹ̀ róye kankan pé ìkọ̀kọ́tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ rárá. Actually bọ́jọba nígbà tí gbogbo wa wà lẹ́nu iṣẹ́ náà pàṣípàjọ ń jáde gbé nígbà tí mo wà lẹ́nu iṣẹ́ gbogbo wa máa ń jáde because nígbà tí mo wà ní 4 by 6 mo ti kúrò nílé so láti máa fi di 7 quarter after 7 mo ti wà lọ́fíìsì. Ṣé ẹjọ́ máa ń jáde tẹ́lẹ̀ ní àìgbá o? Gbogbo ẹjọ́ máa ń jáde tẹ́tẹ́lẹ̀. Why ìjọ jáde ń jọ yẹn? I'm retired. I'm retired. Ẹ ti fẹ̀yìntì. Bẹ́ẹ̀ni so ó dẹ̀ wá fún lẹ́nu iṣẹ́ wo? Iṣẹ́ yìí náà ni. Iṣẹ́ wo ni? I'm an education officer. So èmi ó wá dágbére fún èmi gbọ́ 6 o'clock news lọ́wọ́ ló jáde so èmi jẹ́ bishop jẹ́ fún assignment kan so mo lè jí láàárọ̀ assignment èmi lọ ṣe ọmọ tó máa ń sábà gbé tọ́mọ tèmi bá sílé tẹ̀tẹ̀lẹ̀ ìyẹn travel yẹn lọ ṣiṣẹ́ kan so ìyẹn gbé mọ́tò yẹn lọ
yẹ kóun lè gbé mọ́tò lọ so kọ́sọ́ tí bá pé yẹn gbé mọ́tò yẹn jáde ni pé mọ́tò yẹn travel bẹ́ẹ̀ ni mọ́tò yẹn lòun máa gbé wá sí ibi iṣẹ́. ok nígbà tó di pé wọ́n jáde bọ́ọ̀lù ẹ̀sìn ni tí wọ́n sọ fún yín pé wọn ò rí wọn ni àbí ń gbà wọn mẹ́sẹ̀gì lẹ́yìn náà tó takìjí pé ẹ wà mi ò rí wáìfì mi kẹ́. thank you very much nígbà tí wọ́n mẹ́sẹ̀gì Peter wá send mẹ́sẹ̀gì yẹn sí bọ́ọ̀lù ilé ìgbẹ́jọ́pọ̀ yìí. ok so yẹn wá bá mi nù yàrá pé dádì mi báyìí ni ó máa ṣẹlẹ̀ so ìgbà yẹn mo wá pe àwọn ọ̀rẹ́ mi la swing into action lọ sí Arẹ́gbẹ́ lọ sí eléwé lọ so aṣáṣe gbogbo yẹn throughout that day ìgbà tó dalẹ́ mo wá pe kábíyèsí olùṣọ́gà pé báyìí ló ṣẹlẹ̀ o so àwọn náà wá síbí ní ọjọ́ Tuesday morning because he's the education secretary for Abeokuta South so bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ní oṣù. ẹ ṣe information tá a tún gbọ́ ni wípé wọ́n nígbà tí ẹ dé eléwé ran wọ́n ní wọ́n tíráàkì nọ́mbà mọ́mì wọ́n ní Àkúrẹ́ ló ti dáhùn ẹ gbọ́ sí lóòótọ́ ni. thank you very much gbogbo ala mọ protocol ṣé tọlọ́pàá bá track tó bá rí any information we dey divulge such information wọn ò ní divulge wọn ò ní fẹ́ anybody àwọn tó gbọ́ yẹn ìbò náà ti rí. torí àwọn kọ́tà ń gbọ́ nìyẹn àdẹ̀bẹ́ ti di ẹsẹ̀ rẹ̀ múlẹ̀. because ẹni tí ó sọ̀rọ̀ yẹn tí wọ́n kọ orúkọ ẹ̀ sí pé ó gbé information yẹn jáde á pè é nígbà tó ń pè ó náà kọ̀ọ̀kan orúkọ òun sí ni pé nǹkan lòun kọ́ because nígbà táwọn ọmọ trace ẹ̀ wọ́n discover pé venerable ní Anglican Church ní Ayétòrò ni and I'm part of Akindele's family from Ṣàlàorílé so àwọn Akindele family yẹn tó wà l'Ayétòrò àwọn dìídì lọ bá ó dẹ̀ dìbọn kẹ̀ pé òun mọ kankan nípa pé wọ́n kọ́kọ́ orúkọ òun sí. anyway kí Ọlọ́run kó ṣàánú wa torí nígbà tí mọ́mí wa sọ̀rọ̀ mọ́mí wa ní àkọsí fáwọn pé wo fóònù ẹ̀ wọ́n máa gbà lọ́wọ́ ẹ o wọ́n náà wá yọ síìmù àwọn àbúwá pa fóònù yẹn àbúwá jẹ́ àwọn jù síìmù ẹ̀ sínú báíbù ẹ̀gbà tí wọ́n sọ pé gbà wọ́n tíráàkì nọ́mbà yẹn pé Àkúrẹ́ tó lọ fọ́hùn wọ́n á wò pé pẹ̀lú ohun tó ń sọ yìí sì ó ti takora wọn ṣùgbọ́n a ti gbọ́ òkodoro pẹ̀lú ohun tí information ti ń lọ lágbára Ọlọ́run ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu ẹ bá mi kí wọn sà ẹ bá mi dárúkọ ẹni táwọn yẹn. orúkọ mi ni Prince Ọlábọ̀dé Ọlákúnlé Olúṣọ̀gá the acting education secretary Abeokuta South. Inú mi dùn ní ọjọ́ òní pé ìjókòó wa lé ní ìjókòó ayọ̀ ni torí pé láti ọjọ́ Monday láti ìrọ̀lẹ́ Monday ìdúró sí ìbẹ̀rù sí fún èèyàn kankan nínú wa torí pé láàárọ̀ kùtùkùtù before 7 ni mo ti débí báyìí ní ọjọ́ Tuesday and mo bẹ̀rẹ̀ sí ní rìn gbogbo yàrá káàkiri gbogbo directors pàwátá in fact níjọ́ yẹn kò yẹ kí n tẹ break news yẹn fún àwọn ọ̀gá wa board secretary lórí phone but I had to call him on phone on that day torí pé wọ́n bá gbọ́ níta wọ́n á sọ pé ní ṣe pé àwọn tí mo ṣe pè wọ́n níjọ́ yẹn láti sọ fún wọn ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn directors everybody náà ti bẹ̀rẹ̀ láti decide pé we have to do a text message ká máa fi fọ́tò wọn sí so that it will go viral ṣe pé everybody á lè wà at alert tó bá bá wa rí wọn anywhere so and gbogbo àwọn NUT absent option even the state chairman NUT state chairman option and other executives were together on that day together with the zonal option chairman and we are together aláti wo irú type of message ta lè send sáwọn èèyàn báwo la ṣe fẹ́ ṣe kájọ wo together so immediately I bẹ̀rẹ̀ sí send ẹ̀ sórí platforms káàkiri and we started seeing reactions even from US, UK and everywhere on Facebook, on WhatsApp and so on so and ó dẹ̀ jẹ́ kíkíní yẹn kó rìn jìnnà dáadáa then a tún dúpẹ́ lọ́wọ́ àwọn
òṣìṣẹ́ iléeṣẹ́ tẹlifíṣàn àti rédíò because àwọn náà bá wa polongo ẹ̀ dáadáa wọ́n sọ mọ́ news wọ́n sọ nínú headline so ó jẹ́ kíkíní yẹn ó rinlẹ̀ gidi gan and at the same time prayers everywhere even àwọn churches mosques láàárọ̀ kùtùkùtù àgbọ̀ tán a máa gbàdúrà tán a máa this thing so even yesterday náà ní àwọn churches tó ń dúpẹ́ tó ń sọ I was in the cathedral Ake ní àná wọ́n sọ ní first service wọ́n sọ ní second service in fact àwọn èèyàn wá ń bá mi níbi tí mo jókòó tó wá ń bá mi tó ń kí mi kú oríire ẹ kú oríire o ẹ kú oríire o so kò sí nǹkan kan tí a lè sọ mọ́ báyìí àfi ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni wa ó ti padà sílé pẹ̀lú ayọ̀ àtàláfíà tí nǹkan kan ò ṣe wọ́n tí ẹ̀yà ara wọn kankan ò pẹ̀dín Olúwa ṣeun thank you. ẹ ṣe adúpẹ́. Mr. Aditari ẹ kú àkókò tá a wà yìí ẹ pẹ̀lẹ́ sà ẹ dárúkọ yín àti pòsíṣàn yín ní Abẹ́òkúta South. Orúkọ mi ni Comrade Adéjàre Zakosowolabi AUT chairman Abẹ́òkúta South. Nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ bó o ní torí ọmọ ògbé Abẹ́òkúta South ni madam wà. Bí ohun tí ti sọ lóhun fáyọ̀mọ́ bí ó ṣe ọ̀pẹ lọ torí oríṣiríṣi ló ṣẹlẹ̀. Bá mo kọ́ fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Prince ọ̀dọ́ wa ní Abẹ́òkúta South Comrade Mrs. Ogunkola Comrade Ogunsan àti dáàdi tiwa pátápátá Comrade Sanusi fún irú ìgbàláyé ìfẹ́ tó ń jẹ́ kó ṣẹlẹ̀ ní Abẹ́òkúta South torí tí ìwáyé pé àjọ rìn papọ̀ ni irú ọpẹ́ irú ọjọ́ ò ní ṣe é ṣe kó má wáyé ìyẹn èyí tó ṣẹlẹ̀ náà tó jẹ́ kí n túbọ̀ mọ̀ pé a ní ìfẹ́ ní Abẹ́òkúta South ti sọ èyí tó pọ̀ jù nínú ẹ̀ láàtún nígbà tí máa ṣe àtúnwí asán nílé ètò ṣẹlẹ̀ ní gbogbo wa kóra wa jọ a lọ sí ZDO ti wà pẹ̀lú wa a wá sí subeb níbí náà láti wá rí boss secretary dáàdì wa olóríire àtúndé ọ̀dọ̀ subeb chairman náà láti lè fi tó wọn létí torí àwọn ló gbà wá sẹ́nu iṣẹ́ tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ní àwọn skul wa gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ bọ́ dáàdì Dr. Fẹ́mi Májẹ̀kódùnmi dáàdì gbogbo àwọn jọ mí lójú lọ́jọ́ yẹn torí lẹ́sẹ̀kẹsẹ̀ níṣojú wa wọ́n ti ń give directive pé ó yá kíákíá ẹ lọ kọ lẹ́tà sí bí báyìí ẹ lọ kọ lẹ́tà sí báyìí nígbà tá a máa débi tóní náà a ti rí i pé wọn ò dáa rán wa níṣẹ́ sínú classroom yàtọ̀ sí ohun táwọn teachers kan ń sọ káàkiri tá a gbọ́ pé wọ́n máa nà wá káàkiri àìrí nǹkan kan ṣe sí ohun tó ń ṣẹlẹ̀ teacher wa sọnù ṣe la jókòó tẹ̀tẹ̀rẹ̀ mo fẹ́ fi àsìkò sọ pé kò sí ìkankan nínú àwọn tó ń ṣe àkóso ilé ìwé láti orí ẹni tó kéré jù dé ẹni tó dàgbà jù gbogbo wa la jí gìrì sí wíwá Osise Adébóyè tí Ọlọ́run wá gba ìgbìyànjú wa tó bá wa dé ládé kí n tó parí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo olùkọ́ pátápátá torí ilé tí ó ti ṣẹlẹ̀ tá ti send message sí àwọn schools ní oníkàlùkù ti bẹ̀rẹ̀ sí gbàdúrà oníṣẹ́jú 5 oníṣẹ́jú 10 àìmọye mi ò tí ẹ̀ lè káyé rédíò program tí mo gbọ́ tán tí mo gbọ́ pé gbogbo náà lọ bá wa gbé sórí afẹ́fẹ́ sí ògo Ọlọ́run wá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ wọn torí pé wọ́n ní ká kàn kù adẹ̀kan níwọ̀nba tá a mọ̀ kàn pẹ̀lú bí ẹ̀ṣẹ̀ wa ṣe pọ̀ tó Ọlọ́run gbàdúrà wa tó jẹ́ kí Mrs. Adébóyè wá bá wa láyọ̀ àti àlàáfíà. Adúpẹ́ ẹ ṣé adúpẹ́.